àwọn tó ti lọ ìbá bá wa Saloma Salute, ìbá Fátòkù, ìbá Tòkunbọ̀, ìbò Yèmíkú, bùṣàbùṣà mo dórí bàbá wa Akínrínsá alákọ̀ọ́kọ́, Akínrínsá ẹlẹ́ẹ̀kejì ni mo jẹ bí bàbá wa Ọọ̀ni ṣe jẹ́ Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì tí mo dórí bàbá mi Adéyẹmí, ìdúpẹ́ lọ́wọ́ Adéyẹmí. Wá gbogbo ọpẹ́ mo fi gbogbo pátá mo fi kí ẹ tó gba ìgbà lọ́wọ́ wọn kó tó gbélé mi lọ́wọ́, ọba Èlíjà Oyèládé Àgùnbíadé ẹlẹ́ẹ̀kínní, ẹ̀sìn kábíyèsí fún ọba Èlíjà. Kábíyèsí o. Ẹ̀sìn kábíyèsí fún bàbá mi ọba Èlíjà. Kábíyèsí o. Ìbálàṣekù mo ṣèbà gbogbo tọ́ba kan ò bá gbèsè ọba kan ò lè jẹ. Àwọn wọn lo ìdà tán wọn fi lé mi lọ́wọ́ kékeré máa pàṣẹ ní. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. Olódùmarè ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ẹ̀dọ́ àbọ̀ nílé àti lókè òkun. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olórí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè gan. Mo dúpẹ́ lọ́wọ́ Asálù ti ẹ̀dọ́ àbọ̀. Mo fi Asálù mo fi kí gbogbo àwọn èdè tó jọmọ ọba lápapọ̀ ọ̀rọ̀ pátápátá. Àìtì tó máa sọ Adétóyè ọmọlé Ọ̀sàpàtì mo sọ pé lẹ́ẹ̀kan ní ọdún ìsílẹ̀ o. Mo kí Sunday Abọ́dúndé Àìtì ó ṣàfẹ́dọ́ àbọ̀. Mo fi kí gbogbo àwọn olóyè tó wà ní ìgbónú tiwọn. Mo fi àwọn afọbajẹ wa mo fi wọn kí gbogbo àwọn prince and princess. Mo fi ìyálóde kí gbogbo àwọn obìnrin pátápátá lù. Mo kí ọba, mo kí àwọn ọmọ ọba orí ìtẹ́ mo kí wọn. Mo kí àwọn ọmọ ọba tó ń bọ̀. Mo kí Pèrègún nìtẹ́ ọdọọdún ní ilé sí. Mo kí àwọn palace committee. Mo kí wọn. Mo kúṣẹ́. Mo kí gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀dọ́ àbọ̀ kí olórí ọ̀dọ́ kí gbogbo wọn. Mo kí àwọn aláwìroko, mo kí àwọn aláwìrodò. Mo kí oṣù ẹ̀dọ́ àbọ̀, mo kí àjẹ́ ẹ̀dọ́ àbọ̀. Àwọn ìyá tó ń faṣọ pọ̀nbí tí ò jẹ́ ń jábọ̀ mo kí wọn. Mo kí àfáà, mo kí àwọn pásítọ̀ fún àdúró tì mí. Mo kí àwọn Progressive Union. Mo fi ọmọọba Jídé Adébáyọ̀ ọmọ ilé Ajímájàsọ nígbàgbọ́ ìpínlẹ̀ Ògùn mo fi kí gbogbo àwọn tájọ jáde fún ọba pátápátá. Ìdókòwò náà àwọn tájọ jáde fún ọba ńgbà náà. Mo fẹ́ sọ pé orí mi kéré ju àmọ́ wọn tó bá wọlé ọ̀ ní í ṣe. Ó wà ní dúdú ìlú àná ẹ̀ṣẹ̀ pa. Kò sẹ́nikẹ́ni tó lè ro okó gbà tí kò bá ṣe gbà tuntun láti ọ̀run wá. Àwọn onímọ̀ orí gbà ó. Ní òyìnbó, I'm not better than them. Yes. Gbogbo àwọn dùndùn yẹn láàfin àlọ́run fún mi. Ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀wọ̀ alálẹ̀ sọ wọ́n á lè lò fún àwọn fún mi. Bíbélì ẹ̀rẹ́ sọ pé kọ́lọ́run ṣe àwọn ìjòyè adíjọ́ yẹn lálàáfíà. Mo kí gbogbo àwọn ìjòyè ẹ̀dọ́ àbọ̀ pé alálàáfíà ni wọ́n. Mo kí yín o, ẹ ṣé o. Mo lọ sínú òyìnbó láìpẹ́ yìí. Mi ò jẹ́ kí n màlá pé mi ò sí nílé. Àwọn ọmọ ẹ̀dọ́ àbọ̀ tó ń bobirin ní òkè òkun. Mo kí wọn o. Mo fi ìyá mi Fagbọ́rọ́ kí gbogbo wọn pátápátá. Gbogbo ẹ̀dọ́ àbọ̀ tó bẹ́lẹ̀ yí àti lókè òkun. Wọn ò ní fi kankan tẹ́lẹ̀ ọkọ̀ wálé nínú yín o. Àṣẹ wà. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Àṣẹ. Gbogbo ẹ̀yin olú ọmọ tó lọ́ọ́ fi ṣe aṣọ ara mi. Nígbà tí mo lọ sí Amẹ́ríkà, ọmọ ẹ̀dọ́ àbọ̀ kan tí ò ní wálé mọ̀tí láéláé dókítọ̀ àti àwọn wa ṣe oúnjẹ wa sápàbẹ́ẹ̀tì wa. Àwọn mẹ́rin làwọn bẹ́ẹ̀. Ó dẹ̀ ṣe oúnjẹ fún èèyàn mẹ́rin, oúnjẹ mẹ́rin ká lè jẹ fún ọjọ́ mẹ́ta. Ọmọ olóúnjẹ tí ṣe wà ní Pandora ní kò fẹ́ kí bàbá mi gba oúnjẹ ìbílẹ̀. Ṣé gbogbo léèyàn aṣọ ara mi ni wọ́n? Iná ò ní bọ́ sí lójijì. Àṣẹ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló ní ọdún ìṣẹ̀lẹ̀ mi nígbà ní àkàrà báyìí mo fẹ́ fi káàdì síbẹ̀. Owó lálá pé rẹ ṣe. Owó lálá pé ra màálù. Odidi èèyàn ní jákó fẹ́ sí. Odidi èèyàn ní sàdíkò ẹ sí. Ṣùgbọ́n máa yé dùn.
Moses èèyàn dúró àti èèyàn yóò máa sìn wọ́n ni ṣe wà náà sọ ọmọdé yẹn odidi èèyàn yóò máa sìn yín ṣe Máyà Ayọ̀lá odidi èèyàn yóò máa sìn ọ́ lóyìnbó ṣe láàrin àbọ̀ ẹbí ọlọ́run kẹwàá ní ẹgbẹ́ àbọ̀ ọmọ bíbí ẹgbẹ́ àbọ̀ ọmọbìnrin ẹgbẹ́ àbọ̀ tó jẹ́ ọmọ ọba lẹ́kọ̀ọ́ Elizabeth tí wọ́n sòsòsòsò ó lóun oníṣẹ́ tó ń ṣe ọ̀nà humanitarian grant láti jà fáwọn obìnrin wọ́n fún báìbù kò gbà wọ́n fún gbogbo ẹ̀ kò gbà Elizabeth wà ló fẹ́ da lọ́lá wá fún ní MBE member of British Empire láyé tí ayé sọnù mẹgbẹ́ àpọ̀ ni ẹ̀rọ mẹgbẹ́ àpọ̀ tí adájọ́ ní London báyìí wọ́n kẹwàá ìlú yìí náà ní general evangelist gbogbo CAC worldwide ti wá prophet Ezekiel Olúbóyè Ládèjì olùsọfúnni the first neurosurgeon in Nigeria ọmọ ẹgbẹ́ àbọ̀ ni kó lọ́ọ́ bá mi fọ̀rọ̀ kẹ́wọ̀ ṣẹdọ́ àbọ̀ ìlú olókìkí ni Ọlọ́run fi àwọn èèyàn ńlá láṣẹ aṣọ ara mi àsọkùnlọ́lá ọ̀kọ́lá ìbẹ́bàdàn wọn ní church Kétu jáde Dr. Akípẹ̀lú Dr. Amusan gbogbo wọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá mi kí wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn àtẹ̀dọ̀ pé ilé yẹn kí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín tán àwọn tó wà ní diaspora and home tó wà Nàìjíríà àwọn tó bẹ̀lẹ́ gbọ́ àbọ̀ àwọn bí well wọ́n support mi wọ́n fún mi wọn jẹ́ kí n nìkan ṣe wọ́n bá mi ṣe àwọn ló fún mi lọ́gbọ́n tí mò ń lò àwọn ló fún mi tí mò ń lò àwọn ọkàn ń kọ́ fún mi èmi ẹ̀ sí pípẹ́ ni can I do it alone? No. Physically I can't do it alone. Spiritually I can't do it alone. Financially I can't do it alone. Materially I can't do it alone. Mo dúpẹ́ o.